Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òde, mo fẹ́ wá sọ fún yín bí mo ṣe photoshoot movie Mọ́mì Kenny George tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ níta. Sambala ní title ẹ̀. Mo ti dé studio orúkọ studio yẹn nìyẹn o. URF ní orúkọ studio yẹn ní Abúlé Ẹ̀gbá. Èmi rè mo ti wà ní salon, mo fẹ́ ṣe irun mi. Wọ́n ti ń bá mi ṣe o. Mo wá ń ronú pé pain yìí máa pọ̀ jù lénìí, báwo mo yẹ fẹ́ ṣe. Ọkọ̀ọ̀kọ̀ tí ẹ̀ ṣe kan torí irun yẹn ó nídìí láti dúró ní àtú. Ó tún wá ń tún àwọn míì ṣe. Ibi ìbáyìí ni ẹ ti bá mi park ẹ̀ sókè kí irun yẹn kó má bàbá dẹ́ra wọn lọ́wọ́. Ṣètìrẹ́ mi rèé, mo ń feel ara mi but mo ṣì ń anticipate bí pain yẹn ṣe máa rí. But lọ́rọ̀ kan ṣàmùṣàmù pé mo máa ṣe náà ni iṣẹ́ lògùn iṣẹ́. Tá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. Ṣètìrẹ́ níbi ìbáyìí wọ́n ti ń ṣe dáadáa. Makeup artist mi rèé àti stylist tó bad soft lórúkọ ẹ̀. Ṣètìrẹ́ níbi ìbáyìí pé wọ́n ti ń ṣe ó ti fẹ́ tán ṣùgbọ́n kò tí ì dúró bá ṣe fẹ́ kó dúró. Mo ṣàdórí kodò pé báwo ló ṣe máa lọ báyìí. Ṣẹ̀rí níbi ìbáyìí sí wọ́n ti tún àwọn kan ó ti dúró. Ṣètìrẹ́ bó ṣe rí. Ṣètìrẹ́ bó ṣe rí kò easy. Ṣe lórí mi kò ná wá. Níbi ìbáyìí mo ti dé ibi tí makeup yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ lónìí pẹ̀rọ. Makeup mi sọ pé má ronú, ìwọ ọmọ ẹ̀ má ronú. In no time you see everything ma done. Ohun rẹ̀ o, wọ́n ti ń kùn mí lójú. Ẹ wò Sambala ló dúró yìí o. Ṣètìrẹ́ èmi rè wọ́n tún bá mi fix àwọn irun yẹn nígbà tí wọ́n ti ń tú àdẹ̀ tí ìṣesú ta ṣẹ̀ṣẹ̀ mi ṣe makeup tán ni. Mo ṣáà bá àwọn super kan máa ń dópo lówó. Mi ò mọ̀ wọ́n rí o, èmi ṣáà mú tèmi ni o. Níbi báyìí mo ti ń wọnú studio lọ, iṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ lóní pẹrẹwu. Mo ṣáà wọnú studio yẹn, àwọn èèyàn ń wò mí wọ́n ní pé kí rèé. Mo sọ fún wọn pé Sambala ni ó ń bọ̀ lórí YouTube. OoshaTv ló máa jáde sí lórí YouTube. Ó ń bọ̀ dẹ̀dẹ̀. Mo ṣáà sọ fún wọn pé Sambala ni bọ̀dá mi dínà wá. Wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ mi, wọ́n bá mi ṣètò everything, wọ́n bá mi ya fọ́tò. Wọ́n ṣáà ní ọmọ yìí jẹ́ ń bá Sambala ya fọ́tò. Bọ̀dá mi ní ìmọ̀ reason tẹ̀ ṣe lọ dán rí. Dán rí yẹn kó láwa ni. Ń pé àníṣe Sambala ni. So àwọn workers tó wà nínú studio yẹn kan ní wọn nìyẹn. Wọ́n ṣáà ń to everything. Wọ́n set ẹ̀ pé photoshoot Sambala yìí kò gbọ́dọ̀ má fine. Kò tiẹ̀ gbọ́dọ̀ má fine rárá ni. Èmi mò ń jókòó yìí. Wọ́n ṣáà ní kí n máa feel ara mi. Èmi náà dẹ̀ ń feel ara mi. O stylist mi rèé. Wọ́n ṣáà ń sọ gbogbo àwọn stylist mi tún jó. Ijó ìdá pé kí ni níbo ó yá fún wọn jẹ soft fún wọn jẹ níbo. Mo ṣáà ti débi tí mo ti fẹ́ ya fọ́tò báyìí, èmi náà bá ń feel ara mi. Mo ṣáà ń ṣàyàmà tàǹgà, mo ń ṣe Sambala, mo ṣe é wọnú ara wọn. Stylist mi rèé, wọ́n tún wá tó fún mi dáadáa. Wọ́n create look yìí. Èmi gan ṣe kí ni mo fọ́ sára. Ìgbà tí Mọ́mì Kenny George gan rí gan, wọ́n sọ pé yes, this is it. Ṣóye yín. Mọ́mì yẹn nice gan. Wọ́n sọ pé this is nǹkan tí mo fẹ́ gangan lélẹ̀. Wọ́n ṣáà fún mi style oríṣiríṣi pé kí n jókòó sórí kíní tó dàbí kò jó dókòjọ kankan. Mo ṣáà jókòó sórí, èmi náà ṣáà ń ṣe. Ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ ni mo ṣáà ń ṣe, mo ṣáà ń feel ara mi o. Wọ́n ṣáà ń yà, wọ́n ń ṣáná sí mi lójú ṣàrà. Ẹni ẹ tún wá tó mi lẹ́sẹ̀, tó mi lórí, tó mi nírun. Èmi rèé mo ti yà yẹn tán. Wọ́n tún ní kí n jókòó kí n kí ọwọ́ mi bọ inú chair. Mo ní ṣọ́wọ́ yìí ò nìkan báyìí. Mo pé mi ò lára. Ṣọ́wọ́ yìí ò nìkan báyìí. Wọ́n tún ní kí n jókòó bíi àfà. Mo ní okay, kò sí nǹkan tí mi ò ní ṣe níbí báyìí lénìí. Ṣètìrẹ́ staff mi, ṣètìrẹ́ ọ̀pá yẹn. Ọ̀pá yẹn náà stylist mi ló bá mi build ẹ̀. Shout out to you, Soft BK, celebrity makeup artist. Kúrò bẹ́ẹ̀ náà. Bàbá ńlá. Èmi rẹ̀ mo ṣáà ń ṣe style oríṣiríṣi. Àwọn workers yẹn wà ń bẹ́ẹ̀. Wọ́n ṣáà ń fún mi ní oríṣiríṣi àwọn styles. Sambala rèé. Ṣètìrẹ́ lóko yẹn rèé àti wọn location bẹ́ẹ̀ mi àti bọ̀dá Jídé Àwòbọ̀nà. Àwọn rèé mi àti wọn rèé. Ẹ máa love story yẹn tó bá jáde. Watch out for Sambala. Ó ń bọ̀ ní OoshaTv lórí YouTube. Ẹ̀yin tèmi, ẹ̀yin olólùfẹ́ Adédayọ̀ Àṣà. Ẹ mọ̀ pé Mọ́mì Kenny George wọn kì í rin ìrà tí ò ń lọ́mọ nu story wọn top notch ni. Number 1 ni wọn nínú industry nípa kákọ story, ká act, ká ṣe everything. So watch out for Sambala. Ẹ dẹ̀ bá wa wo Kábíyọ̀sí. Ó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí ní orí YouTube. OoshaTv náà lẹ ti máa wò ní orí YouTube. Ẹ̀yin tèmi, ẹ ṣe òun ni ká jẹran pẹ́ lẹ́nu òun fọ̀ fún. Òun ni ò máa jẹ́. Ẹ wò ó tún dìgbà mìíràn náà. Ṣùgbọ́n ẹ má gbàgbé Sambala ní title ilé. Ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ sí OoshaTv bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Shout out to you, Mọ́mì Kenny George.
màmá olóríire, màmá alálùbáríkà, màmá tó ṣe tọrọ màmá. Thank you. God bless you. Thank you for the opportunity.